Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ògúngbèmí Ismaila Ògúngbèmí Àrà, ilé bàbá Ìbàdàn ní Ọ̀yọ́ Aláàfin. Lọ́yọ́ Aláàfin. Bẹ́ẹ̀ni. Ọdẹ ni yín. Ọdẹ pọ́nbélé ni mí. Àti ẹ̀ ti mọ̀. Lórí gbogbo ìta ń bá bọ̀ àṣẹ ní part 1. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Eléyìí tá wa ń ṣe ó wá jẹ́ part 2. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àwọn ìrírí yín. Bẹ́ẹ̀ni. Ọgbà ń kọ́ gbé. Bẹ́ẹ̀ni. Bá a ṣe wá ń bá a lọ. Ìrírí yín mi. A tún fẹ́ gbọ́ àwọn ìrírí yín ní ìlera wọn. Ẹ jẹ́ ká lẹ́yìn ètò tó ń ṣẹlẹ̀ ní ọba Nàǹkó tí mo dẹ̀gbẹ́ lọ́jọ́ yẹn. Oko kan bẹ tí n bá dẹ oko yẹn títí ní eré ẹran pa nínú oko yẹn. Tí n bá ti dẹbẹ̀ báyìí ehoro ayé sì rẹ táwọn ehoro gé yẹn gan lọ báyìí lára òkè ọba Nàǹkó yẹn ni wọ́n dá oko yẹn sí. Wọ́n á débẹ̀ ńjọ́ yẹn mo ní nínú oko yìí mo ti dẹ́ lọ dẹ́bọ̀ yìí rí ehoro rí nǹkan kan. Àwọn ehoro sì mo ti tún gbéná wọlé àwọn ehoro sì ṣẹ̀ṣẹ̀ gé àgbàdo lọ. Ehoro ló gé àgbàdo dàálẹ̀ yìí. Wọ́n wá wà. Bó làwọn ehoro yìí wá wà. Bá tún wọnú oko tuntun dẹ. Níbi mo ti dẹ́ yípo mo wá tún bọ́ sáàrin ẹ̀ mọ́ ń tọ́ àárín ẹ lọ báyìí mo rí ehoro kan ni. Ó tóbi mo bá gbébọn lé pa mo yìnbọn sí ehoro báyìí. Mo fàdá yọ mo tẹ̀lé ehoro tó ń sá lọ ni. Ọta sí tó ti kó sí níkùn tó ti yọ lódì kejì ìfún rẹ̀ ti yọ jáde. Tí mo tẹ̀lé ehoro ìfún sì yọ bọ́lẹ̀ lódìdí ehoro sì tó ń sá lọ. Ó sá tún kọrí sí ọ̀nà òkè ni lọ́nà orí òkè ni wọ́n sá ń kọrí lọ. Mo bá súré sí mò ń ti ń sá ládàá nínú wẹ́wẹ́ gbọ̀yà mo bá kì í. Mo kì í báyìí bí mo ṣe kì í mo yín ní ọrùn sódì. Mo bá gbé ilẹ̀ mo fẹsẹ̀ tẹ̀. Nígbà yín èyí ehoro lọ́rùn tán báyìí. Iná ń ṣe pín iná mi ọba iná kábàdì ọba rí iná mọ́ ni iná bá ń fín iná bá kú. Mo sáná sí kọràn. Nígbà yín ìṣẹ́jú pé ìwín ti gbéná látòrí òkè ní bá ń bọ̀. Ìwín ló gbéná ní iná bíi bẹ́ńtó ní ti ń bọ̀ abámi lẹ́bú. Mo bá mú bọn torí mo ti tún súré kìbọn. Mo bá mú bọn. Iná ń bọ̀ lẹ́bú bá súré nàbọn sí. Bí mo ṣe nàbọn sí báyìí bẹ́ẹ̀ lọ já sòròrò bí kéèyàn tààrọ̀ bá ń lọ yà. Béèyàn bá tàbọn ìbọn ò lè bá. Inú òkun lèmi wà o. Tí mo ti nawọ́ sí iná mo ti nawọ́ ọ̀bọ̀n sí iná o. Ó sì já sòròrò tó bí gbà kéèyàn tààrọ̀ bá. Ẹ ti yìnbọn. Mi kò jẹ́ yìnbọn. Èèyàn yìnbọn dálẹ̀ ni ó ti sápò lẹ́nu ọ̀bọ̀n. Kò sì ṣe é fi ẹnu ọ̀bọ̀n tírèsì pẹ̀lú bó ṣe họ. Iṣẹ́ wà họ tí ń já sòrò tí ń yà sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ ni tó ń sún mọ́ mi. Wọ́n à ń sún mọ́ mi ó fẹ́ dọ́dọ̀ mi tán báyìí. Mo ṣe ké mọ́nu mo lọ yà. Padà tí mo wí báyìí bó ṣe paná nù. Mo wá tú iná kábàdì. Mo tún ṣe àbí ajẹrẹ lótùtù ni mo tún ṣe. Mo tún lòdù gbọ̀ngbọ̀n pàǹtí ẹ̀. Mo fẹ́ gbogbo ojú bọ́nà yẹn mo rí. Àfiná sí mo tanná. Kùkà tí mo tanná. Mo gbé ehoro. Mo ti sọ àpò. Bí kùrùkùrù ṣe dénú. Kùrùkùrù bá bolẹ̀ bá mú. Ehoro yìí èmi ò gbé ehoro yìí délé. Ọba ń lọ. Mo kú mọ bí ọ̀nà wà. Mo sá lọ straight. Mo já ojú títì nígbà mo já ojú títì. Kùrùkùrù sá bolẹ̀ sàn-án. Mo sá ń tọ̀nà lọ ọ̀nà àbá. Nígbà mo dé ẹ̀kúlé àbá báyìí. Kùrùkùrù ọba ìbá rí kùrùkùrù kankan mọ́ gbogbo ẹ̀ ti clear. Gbàgbà. Bó ṣe pé tí n bá ọba Nàǹkó gan sí ìṣẹ̀lẹ̀ ní ìrìn ni èyí ṣe díẹ̀ síbi tá a wà yìí. So títí ọba Nàǹkó náà lọ́wọ́ lókè mẹ́yà. So bó ṣe ń dé àbá gbogbo ẹ̀ sá ti clear lọ. Bàbá tó ń dẹ̀gbẹ́ àdẹ̀bọ̀ àlè. Tó ń padà pé ehoro sì sàn. Ehoro bíi 9 ni mo padà pa níjọ́ náà. Mo tún pa àwọn mo yìnbọn pa ọmọ lóko ní asáìdì àbá gbópẹ́. Kó tó di pé mo wá jáde sí ìṣẹ̀lẹ̀ ń bí báyìí. Ojú ọdẹ ń rí nínú igbó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Yàtọ̀ fún àwọn nǹkan tá a ti gbọ́ yìí. Ọjọ́ wo ni ẹ lè gbàgbé nídìí iṣẹ́ ọdẹ yìí tẹ́ ń ṣe? Ara ọjọ́ tí n lè gbàgbé. Yàtọ̀ fún ètò ẹ ti sọ fún mi. Ẹ máa rántí ní gbogbo ìgbà. Ṣé ẹ rá àwọn tí mo ti sọ yẹn náà? Ọjọ́ ọmọ lè gbàgbé ni. Mo lè gbàgbé lọ́jọ́ fún mi tí n lè gbàgbé. Orírú àpáta yẹn téèyàn bá lọ já síbẹ̀, èèyàn lè tibẹ̀ já sí bọ́sálùkì àmọ́ ẹnìkan kan ò sì ní rògbò olúwẹ̀. Àwọn ọjọ́ wo nínú yẹn dùn jù nídìí iṣẹ́ ọdẹ? Sígbà tí inú mi ò dùn jù nídìí iṣẹ́ ọdẹ torí pé mo dẹ bí mo ṣe dẹ tó Ọlọ́run pé kẹ́mi mi ó tán síbẹ̀.
mo sì bímọ níbẹ̀. Ọlọ́run ní kí n rí àǹfààní iṣẹ́ ọdẹ jẹ náà mo tó ń jẹ dìsìn. Torí bẹ́ẹ̀ ni mo ti mọ àwọn egbòogi àgùnṣẹ ni àkàgbo ni mo tún ń jẹ àǹfààní ẹ̀ dìsìn. Àwọn ọjọ́ wo ló burú nídìí iṣẹ́ ọdẹ? Ọdẹ fẹ́ má délé wí. Ọdẹ fẹ́ má délé wí. Kò sí ọjọ́ tọ́lọ́run pé kó burú nídìí iṣẹ́ ọdẹ tí mo fi ń ṣe. Tí ì bá ṣe pé ẹ̀kọ́ kan àwọn ìrírí tí mo ní mo rí wọ̀nyẹn. Bí káàmì ọgbọ́kọ̀dé yóò ṣe pé mi nìkan lèmi máa dẹná lóru. Àmì lè gbọ́kọ̀dé tí wọ́n kílẹ̀ àmọ́yàn lẹ́gbẹ̀ẹ́ lóru kọ́ yá wá wọlé sínú mọ́tò nínú igbó. Máa pé kò sí sí. Láti ṣe kíni? Ẹ ní wọlé. Èmi ò ní wọlé kí n wọlé sínú mọ́tò ìmọ̀ yẹn rí. O sì gbé mọ́tò dé lóru ọlọ́yà ìwà òun ó sì sílẹ̀kùn kọ́ yá wá wọlé sínú mọ́tò. Wọ́n máa wọn sọ fún ẹ pé tó ṣé orí náà kábàdì lórí mi bó mo ṣe wà ṣé ìrìn mi ti jọ mẹ́ni tí wọlé sínú mọ́tò orí náà lórí mi ò tún ní kó nú ọkọ̀ rẹ. Ṣé mo rà mí jọ mo ra ẹni tí ń lọ bìkan ó pé àṣẹbẹ́ ń lọ Ọ̀yọ́ ni bí mo máa ń lọ Ọ̀yọ́. Ṣé ọkọ̀ rẹ ń bọ̀ wọ̀ wá àbí wọ́n ló gbé mi wá? Wọ́n bá tún sí mọ́tò wọ́n bá lọ. Ó bí kí wọ́n tún lọ tọ́ọ̀nù ó tún wà. Tí n bá ń sọ fún àmì wọ́n máa rò pé bọ́yá àwàdà ni kó tó wá dìpọ̀ di fún tọrọ fún kálẹ̀ tí ń jiyàn gbé káàkiri nísìn. Wọ́n ti kọ́kọ́ máa yẹ ọdẹ wò nínú igbó káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó di wọ́wọ́ pọ́ wá pọ̀ báyìí. Ṣé n bá ń sọ ń gba mẹ́lòmí o pé àwọn ṣe jiyàn gbé. Èyí yóò ṣe àpò wọn ó jiyàn gbé. Gba wọn dá ẹgbẹ́ OPC sílẹ̀ tó mi lọ ṣe àṣáájú bọ́n ṣe nǹkan nídìí ẹ̀. Omi fi rò pé ọdẹ ṣe é kọlù ọdẹ yìí sì sẹni tó ṣe é kọlù gidi ọdẹ yìí ṣe é kọlù ńkọkúkọ nígbà tí òye wọn bí wọn bá ti ẹ̀ ṣe oògùn fún wọn tí bá ń gùn wọn kì í ṣe pé ọdẹ ni wọn wàá pa àwọn òfin kọjú ẹ̀ sí ṣùgbọ́n kò yé àwọn. Ṣé ẹ bẹ ọdẹ rí? Ẹ bẹ àwọn ọdẹ pé wọ́n bá yín dẹ̀gbẹ́ rí? Pẹ̀lú ògo Ọlọ́run bẹ àwọn ọdẹ lọ́wọ́ ẹ̀ dáadáa rí. Bó olóko yẹn? Ìdòwú tí mo wí níjọ́sí yẹn nígbà tí mo fẹ́ kó ọmọ tí n bá ti ní ìnáwó màá bẹ́ẹ̀ ń gbé àjọ dẹ̀gbẹ́ àjọ mowó ara wa Ọlọ́run ó forí jìn. Ìjọ yẹn tí mo bẹ̀ nígbè pé àádẹ́ mo ní ẹ bá ń ìyàwó mi bímọ àádẹ́gbẹ́ mo ti ṣe ẹ̀tù lọ́wọ́ bá mú ìtura àyà ọ̀rá kábàdì mo ń ṣe ń dóko yẹn oko tí mo dógí lẹ́ẹ̀kan náà ní oko olódò yẹn mo ṣe débè báyìí lòjò ńlá dé. Wọ́n ní ó ń bọ́ sí owó bí inú oṣù kọkànlá báyìí iná ni bí inú oṣù kọkànlá báyìí náà ni mo ṣe débẹ̀ wọ́n ní wọ́n lọ́lọ́run sì ṣe wọ́n ní ojú òun ṣe ń sún yẹn pé Ọlọ́run jọjọ yìí ọ̀rọ̀ wọ́n yá lòjò bọ́ọ̀lẹ̀ torí gàlà pọ̀ ń bẹ́ ń gbà náà wọ́n yá lòjò rọ̀ tó bá ṣègbà kan tí ìgbẹ́ bẹ ni àwọn Fúlàní ò ti máa fi iná dán ìgbẹ́ wò níbi irúgbà náà ṣé ò sí pápá ẹ̀ mọ̀ bòròró ti pọ̀ ní ìsìn kò sí gbogbo ààyè irú iye ọmọ báyìí pé bíi táìmù yẹn wọ́n ti máa fi iná dán lẹ́wò òjò bá dá làbá gbéná làbá lọ. Àwọn mẹ́ta náà la lọ èmi Ibrahim àjọ fa àbàtà kan wọ́n ti ń fi iná dán wò díẹ̀díẹ̀ bóyá la gbọ́bọ̀n àdòwú pàà nínú àbàtà yẹn. Àwa méjì a fẹ́ lọ bá a ti gbọ́bọ̀n ẹ̀ ibi bí a ti fẹ́ lọ bá báyìí a ti kó sínú àbàtà bá a ti ń tracy ẹ̀ kí a tún gbọ́bọ̀n ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan pàmò à ń sàn lanu gbó kí inú gbó là ń là kí tí gbogbo inú odò yẹn tutù bí tá à ń tó ń wá kí a tún gbọ́bọ̀n ẹ̀ lẹ́ẹ̀kẹta pàmò làṣàwọ̀ náà ń gbà débẹ̀ àti ìmọ̀ tí yín gbà tá a wá débẹ̀ bí mo ṣe rí Ìdòwú ní ńlágún ojú rẹ̀ sálẹ̀ kankan ló gbogbo mo ní ọkùnrin yìí bẹ́ẹ̀ lẹ́ran ò ti lé ọ báyìí ó ní bò lẹ́sẹ̀ mọ̀ ó ní gàlà ló lè dé yìí o ìgàlà ó ní bò lẹ́sẹ̀ mọ̀ ó ní gàlà ló lè dé yìí ìgàlà lé ọdẹ yìí ń bo lọ́wà ó ní ń bẹ láàrin oníṣẹ́ rí gidi òfin tí ń bẹ lọ́ọ̀kan o ó ní bẹ ń bẹ o ń bẹ o wọ́n bá ń lọ bẹ̀ òun kì í mọ tiẹ̀ lọ mò ń ṣe ń lọ bẹ̀ ní pé ẹ máa fura o ó lè dé digi o pé ó léwu sàn ni o ṣùgbọ́n ń sáré dé digi o níbi ẹ máa wá bẹ́ẹ̀ igi mò ń ṣe ń lọ bẹ̀ ní pé ẹ máa fura o ní pé ó lè dé bẹ̀ ni o mo ní kò sí ìyọnu mo sáà ń wá mo wá gbogbo àráǹdì yípo ọlẹ́ rí láàrin òun ò fẹ́ súnmọ́ mi mọ́ torí ẹ̀ràn yẹn ti le gan ó ní bẹ́ẹ̀ láàrin ẹ máa fura sáà ń pé ẹ máa fura mo tún gbogbo ẹ̀ yípo mo rí gbogbo ẹ̀ mo ní gbogbo ẹ̀ ní yípo kò sẹ́ran láàrin mọ́
ọ̀sẹ̀ ẹran ní ọlọ́dà ní sọ́ọ̀tà ti dáàrin mọ́ dáadáa ó ní kò sí yọ̀nù olóòmọ̀ yìí ó ní ẹ̀jẹ̀ àlọ́bọ̀ ó ní ẹ̀jẹ̀ ajáde bá mo ní àwọn láwàá wà láàárọ̀ tí fi ń lé ọ kí n lọ tàbọn sí tẹ́lẹ̀ ó lò náà ló ń tàkì mẹ́tẹ̀ẹ̀ta sí ó ní ṣùgbọ́n nígbà tó ń tàkì ẹlẹ́ẹ̀kẹta òun tó mọ̀ òun sá ní àdá ní lórí báyìí ọ̀làdà kí ló ń sá ládàá lórí tán ní kìtì tọ́gbọ̀n báyìí tó súré sí ohun tó fẹ́ fi gbogbo ìhun lẹ̀ òun ṣe họnu òun ọ báyìí tó ń bá wẹ̀yìn òun rí ni tó ń bá tó wẹ̀yìn òun rí ni ló náà wàá ṣàfihàn mọ́ kíní yìí kò fẹ́ bá ń ṣe mọ́ bó náà ṣe họ dé inú ó ní bẹ́ẹ̀ sá ọ̀lọ́dà nígbà tó ti di pé ń lé ọ tó sì tún sá ládàá á wà láàárọ̀ ẹ̀jẹ̀ á mọ̀ dẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ á mọ̀ wẹ̀ràn mí lọ ó ní ẹ ṣáàjì akọjú pápá báyìí ká mọ̀ bá pápá yìí lọ làbá lọ tó ná ní pápá bá a ṣe tó ná ní pápá báyìí á ń kó ìgbẹ́ yẹn lọ bí a ti ń kó ìgbẹ́ lọ báyìí láàrin pápá ṣẹ̀ṣẹ̀ jó láàrin ó bá ní ẹ bá ń pè mí ó pe Ibrahim pé wọ́n sọ Fúlàní sí pé mo ní kí ló wí ó ló lóun ti rí ẹran pé kí n má bọ̀ ó ní ló dúró yìí ìgalà ẹ̀kan ṣé bí máa wà lọ́wọ́ rẹ̀ padà òun ò lè tá mọ́ torí pé ó ti lé lákọ̀ọ́kọ́ ẹ̀rù ti bà á tó torí pé ẹran ti tó ń hun ẹ̀yìn ká pápá ó ti hun ẹ̀yìn báyìí mo bá tẹsẹ̀ mọ́rin nígbà èmi náà gbiná sọ̀kan mo rí ní àdúrà gbà ó ti hun ẹ̀yìn sọ́lẹ̀ àwọn ìgalà dúdú ni tó fẹ́ jà tó ti hun ẹ̀yìn sọ́lẹ̀ mo bá gbé sí tòsí lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ń fi yìnbọn tán kẹ́mi ó sì tó yìnbọn èmi ti fà dáyọ tí mo yìnbọn tán báyìí mo ti fa àdáyọ Ọlọ́run ló yọ mí níjọ́ náà àdá tí mo fà yọ mọ̀ ń yọ níbi èéfín ẹ̀tù báyìí bí irú ọ̀dọ̀ yín mo ti fà dáyọ tí mo ti sá eré tán sàn mo pàdé ìgalà bí irú bí ẹwà ni tí mo ti ìgalà ń sáré bọ̀ abá mi ń sáré wà sọ́nà ibi tí ìbọn ti dún ń sáré bọ̀ sọ́nà ibi tí ìbọn ti dún èmi náà fèsì ẹ̀ eré tí mo ti sáré tán bí irú ọ̀dọ̀ yín àpàdé ni pẹ̀ kí èmi àti ìgalà kò ṣeéṣe mo gba ẹgbẹ́ rẹ lọ mo gba ẹgbẹ́ rẹ báyìí òun náà bólẹ̀ lọ ní lẹ́gbìí tèmi ń bọ̀ báyìí mo fèsì ẹ̀ ni gbà yẹn fèsì ẹ̀ ọ̀nà ilẹ̀ àti ìnà ilẹ̀ tán báyìí mo ti so àdá sí pa. wọ́n bẹ̀rẹ̀ sí sá. mo bá bẹ̀rẹ̀ sí sá mo bá du Ibrahim ní tó ń wà lẹ́yìn mi ó lò ní ọ̀gá àwọn ẹran tó lulẹ̀ tọ́gá àwọn ńlọ bá ẹran lójú tó dìde ló tó fèsì ọ̀gá àwọn yìí ló wá rò pé bí mo ṣe á yà fún ẹran lóun ní ọ̀gá àwọn ti yà fún ẹran yìí òun ló kù tẹ́lẹ̀ yọ̀ wá bá ọ̀nà bolo wọn lọ ọ̀làbìgbà tó rí pé ẹran iná lẹ̀ lẹ́yìn tí mo yí pósí tí mo bẹ̀rẹ̀ sí kàdábò ló ní òun wò pé ẹran yìí ọ̀gá àwọn fún mi tó bá a ṣe du ẹran bá a ṣe pánù ọjọ́ burúkú ìgalà tá a wí ìburú o àwọn ìgalà dúdú níbi àti kunran nu mẹ́ta la pa ń jọ ní ìgalà mẹ́ta la padà pa méjì sí lẹ́yìn èyí bẹ́ẹ̀ ni àwọn èyí ò sí dààmú. kò sí wọn ò dààmú rárá tí ẹyọ kan náà ló dààmú ìgalà dúdú nìkan ló dààmú. àtúnpa ìkùlù bẹ́ẹ̀ kan náà ládé tá a fi rẹ̀nà tá a fi kó mọ́. ìgbẹ́ alágogo. èmi ibẹ̀ wọ́n bá yẹn dẹ abẹ́yẹn dẹ. èmi ibẹ̀ gbé alágogo. ẹ máa bá wọn dẹ. mo máa bá wọn dẹ. jẹ́ ẹni rírí kan nígbẹ́ alágogo. kò sí ìrírí tí mo rí nígbẹ́ alágogo kò sí ìrírí kankan kò sí ìrírí kan tí mo ní nígbẹ́ alágogo. iṣẹ́ ọdẹ yìí tẹ́ ẹ bá wáyé nígbà míì tó lẹ́ ṣe ní abẹ́ tí níṣẹ́ kankan lọ́kàn ètò yẹn bá tún máa táyé wá o. iṣẹ́ tọ́lọ́run bá kọ mọ́ èèyàn pé èèyàn ó ṣe lèèyàn lè ṣe a lè bá Ọlọ́run pín téèyàn bá tún ayé wá iṣẹ́ ọdẹ yìí Ọlọ́run ló mọ̀ pé kí máa ṣe Ọlọ́run sì pé ní ọ̀nà lóòótọ́ mo níṣẹ́ mi kò mọ electrician ṣùgbọ́n sí sọdẹ tẹ́ ẹ bá wá padà. ẹ tó sọdẹ tẹ́ ẹ bá wá padà. ń sọdẹ bọ́lọ́run bá kọ mọ́ mi kò sí ìyọnu a lè bọ́lọ́run pín kádàrá èyí tá a wá yìí Ọlọ́run pé kádàrá yín dẹni Ọlọ́run ò sì pé ó hun mí alihamudulilayi mo dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run bá tún ní èèyàn bá táyé wá tọ́lọ́run bá tún ní náà ló ń kádàrá mọ́yàn déédéé ni.
orí pọ̀rọ̀ mi lọ́rùn kò ní tí tó ní mí là ń bẹ̀ rárá. kẹ́ ẹ máa wọ igbó káàkiri. Kò sí bí ìgbà téèyàn ń lọ ṣe pé ẹja lọ gbá bọ́ọ̀lù ni ìgbẹ́ ń rí lọ́dọ̀ tèmi gbà pé ẹja lọ gbá bọ́ọ̀lù ni n bá sùn nínú ilé tó rú bá mú lóru mo lè gbé mọ́sìn tí n kì í mọ́sìn mọ́ ń dẹ̀gbẹ́ lọ́nu bá kó náà mi dà kó ńlọ́ọ̀pẹ́ rẹ́ ń tèmi nù. Ǹjẹ́ ara àwọn ọmọ yín ti ń dẹ̀gbẹ́? Àwọn ọmọ mi ń dẹ̀gbẹ́ wọ́n fẹ́ dẹ́sàn ṣùgbọ́n fẹ́ kọjú sí ìfẹ́ kí wọ́n kọjú sí ìgbẹ́ dídẹ tó bẹ̀ torí pàápàá kò sí ẹran bíi ti gbà kan mọ́ nísìn kò sẹ́ran bíi ti gbà kan mọ́ ìbínú tó fi di pé ìfẹ́ káwọn máa dára dé ní ṣíṣe kálukú gbọ́dọ̀ ní sí ọwọ́ lọ èmi gangan ní sí ọwọ́ electrician ní iṣẹ́ tí mo ní iṣẹ́ mi. àti rí tí òun náà ń lọ ọmọ rìsáàfù tàbí tí ń dẹ náà. àti rí gẹ́gẹ́ bí. àti rí Yusufu. àwọn ṣùgbọ́n ǹjẹ́ ó dára dé kápẹ́ńtà ni. àwọn kan tẹ̀ ń lò ní nǹkan agbára lóríṣiríṣi. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ fún wọn. ó di dandan ká fún un a gbọ́dọ̀ mọ́ fún un a gbọ́dọ̀ mọ́ fún wọn a gbọ́dọ̀ mọ́ fún wọn dẹ́dẹ́ lè yún. lédè kan. béèyàn bá rí gan yọ dálejò lóhùn. nǹkan mú ọmọ tí ó ṣe fún un. lédè kan ẹ fẹ́ kí iṣẹ́ ọdẹ yọ parun. ìfẹ́ kọ́ parun kò tí ẹ lè parun kò lè parun n kò ṣe bá jẹ̀bi ni. sẹ́yìn lẹ gbébọn lé lọ. èmi mo gbébọn lé lọ èmi lèmi gbébọn lé lọ. níjọ́ tẹ gbébọn lé lọ́wọ́ kí ni màmá rẹ sọ. màmá rẹ ní ẹ tún máa kọ́ ilé yìí lọ́dẹ ẹ tún máa kọ́ àwọn ọmọ lọ́dẹ ẹ tún máa kọ́ sígbẹ́ gbólẹ̀ tó fẹ́ kí lè yọ ọmọ làkì. kì í ṣe pé kí wọ́n máa làgbẹ́ kí báwọn ọba tiẹ̀ dẹ́ wọn ó lọ páàkì ọkọ̀ síbì kan kì í ṣe pé wọn ò ní máa dẹ wọn ó gbé káàkalẹ̀ wọn ó sì kó inú gómìnà bá fẹ́ jẹ náà wọn kọ ẹran tí wọn ó jẹ wọn ó kó inú ọkọ̀ ó sì máa bọ̀ álé kì í ṣe pé káwọn ọmọ wa dààmú kí bírú wa ti dààmú yìí torí kò síbi tèmi lé gbogbo oko sákì wọn dídé lọ́ọ̀dẹ̀gbẹ́ ní ṣàṣà níbi tèmi ti lọ́ọ̀dẹ̀gbẹ́ bá wá ṣègbà kan ní irú gbogbo sí ní sílé ti dẹ̀gbẹ́ lọ lórí kó káàkiri àṣà lọ ní oko ní mo ti dá mi mọ̀ níbi ìgbẹ́ dídẹ yìí. mo kí n pẹ́ kú akitiyan ẹ kú ọ̀rọ̀ Ògún. ọ̀rọ̀ Ògún ni. jẹ́ nímọ̀ràn fáwọn ọdẹ. mo nímọ̀ràn fún àwọn ọdẹ ìmọ̀ràn tí mo ní fún ọdẹ ni pé ọdẹ ọmọ mọ̀ pa irọ́ kí wọ́n ọmọ mọ̀ ṣèké báyìí ni bí ẹ bá ti jọ fọ̀rọ̀ sí bó ti rí ní bẹ́ẹ̀ náà ni kí wọ́n sì mọ̀ bá kéèyàn ò ní àkóyawọ́ nípa iṣẹ́ ọdẹ yìí kéèyàn ọmọ mọ̀ ṣèjàmbá kọ́ mọ̀ mọ̀ parọ́ ọ̀nà fìkì iṣẹ́ ọdẹ ọba mú ìjàmbá ọba sí ọdẹ mú tèmi yẹn bá jọ sọ̀rọ̀ ní ìsinmi abá fọ̀rọ̀ sí ní ọwà ọba dà mí lókun tí ọba dà mí kò sí ń tọ́jọ́ báyìí ni báyìí náà ni onígbà bá ríra pé tó ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ mọ́ o lórí iṣẹ́ ọdẹ ọ̀fẹ́ jàmbá. ìjà rí ọdẹ tẹjọ ọdẹ náà lọ lára àwọn ọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ ni tàbí ọdẹ tẹjọ gbéra pé à ń dẹ náà lọ o. wọ́n pọ̀ tó rìnrìn jàmbá. kò sí ètò rìnrìn jàmbá fún mi. wọ́n máa gbẹran pamọ́. ẹlòmíì àwọn gbé pamọ́ ṣùgbọ́n kò sí àwọn tèmi ká tó di páàjọ dáradéra wa ní ti mọ ẹni yìí èso ń jàmbá ní báyìí mọ̀ pé kéèso ń rọ́ sí ìyọnu mo sì bá wù á jóná mọ̀kù olúọdẹ olúwawo akéètàn nísìn babaláwo lòun ń ṣe nísìn wọn ò dẹ̀gbẹ́ jẹ́ iṣẹ́ awo òjẹ́ ọ̀ráyè dẹ̀gbẹ́ mọ́ ọ̀rẹ́ mi ni àjọ dẹ̀gbẹ́ sàn-án ni ọdẹ gidi lo náà àti ju àtẹtílé àjọ dẹ mo sì bá wù á jóná mọ̀kù olúwawo akéètàn lọ́yọ̀ aláàfin. jóná kù. ní ń gún ẹ̀tù lọ́wọ́ ẹ̀tù wá gbiná ni babaláwo fi sọ́lá jóná mọ̀kù. wá gbiná mọ́. ẹ̀tù ibi tí ń gún ẹ̀tù tó fẹ́ lọ ọ̀gbẹ́ ẹ̀tù gbiná wọ́n fẹ́ yọ tẹ́ẹ̀sì ẹ̀ báyìí wọ́n ti ní kó wọ́n tẹ́ẹ̀sì ẹ̀ iná ràn mọ́ tinú odó ó ti jóná nù. tá a bá gbébọn ìbọn tuntun ní ìsìn ìgbẹ́ ìbò. bẹ́ẹ̀ ni. tá a bá gbé sílé ìpàdé àwọn ọdẹ. oyè. ilé ìpàdé tá a kọ́. ilé ìpàdé tá a kọ́ bẹ́ẹ̀ ni. tá a tilẹ̀kùn mọ́. bẹ́ẹ̀ ni.
agbébọn bárẹ̀tì tuntun gbé ìgbà bẹ́ẹ̀ ìbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. làwa débẹ̀ níjọ́ kẹjọ láwa bábọn mọ́ ta ló gbé. èèyàn náà ni ó gbé ìmọ̀ ò lè gbé dáa rẹ. irú èèyàn wo. èèyàn àwádìí náà ni àwádìí láì mẹ́ni ó gbé nígbà tí ọba sojú wa gbé. ibo láti wádìí. àwádìí lọ gbogbo ọmọdé ẹ̀gbọ́n tí kọ́kọ́rọ́ ọbẹ̀ bá wà ọwọ́ rẹ̀. ẹ̀yin èèyàn wa o nínú ilé ẹgbẹ́ ọdẹ yìí èèyàn talẹ̀ fún kọ́kọ́rọ́ ìbọn tá a gbé rẹ̀ àárí mọ́. tí àgbẹ̀ ni ó wà gbébọn. ọdẹ náà ni ó gbé. sọ yẹ kọ́dẹ ó gbé. àkọyẹ kọ́dẹ ó gbé o ọyẹ. ìfọdẹ ni mọ̀ràn. ẹlòmíín lè pé òun gbé pamọ́ ni lọ́dọ̀ òun lọ́wọ́ ìdí tí ó jà béèrè nu. ìbọn tá a gbé bẹ́ẹ̀ ẹlòmíín lè pé òun gbé lọ́dọ̀ òun lọ tó bá ti jẹ́wọ́ pé lọ́dọ̀ òun lọ́wọ́ kò sí pé ilé ẹgbẹ́ ọdẹ gbogbo wa jọ ni ó lè sọ pé tó wọn má gbé kínní yìí lọ òun ti gbé ń bẹ nínú ilé lọ́dọ̀ òun o tàbí ń bẹ lọ́dọ̀ ẹni báyìí o bẹ́ẹ̀ ló ń gbé sí o tá a bá ti béèrè. ìgbọ́n tẹ́lòmíín bá lòun jí gbé lẹ́yìn ìjàmbá nù èèyàn ti pọ̀ ní ìsìn ìyẹn rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ sì ń bẹ ìwéré èèyàn náà ló lè kò sí síbi tí ò sí bó lè ṣe ń bẹnu ọdẹ ń bẹnu agbófinró. kò wá yẹ kó sólè láàrin ọdẹ. kò yẹ kó sólè láàrin ọdẹ ṣùgbọ́n àti pọ̀ téèyàn bá lè ti pọ̀ èèyàn ń bẹ èèyàn ń bẹ so kò yẹ kó sólè láàrin ọdẹ ṣùgbọ́n ọ̀pọ̀ omi ọbẹ̀ náà lórí kẹtàkúté yóò jà bó ṣe pé lójú lọ́wà ẹ̀jẹ̀ rẹ̀ ni ẹ fi bí ẹlòmíì ọdẹ ni ọdẹ ń bàbẹ́ ṣùgbọ́n ìyàwó lè ti lọ́ọ́ tẹ́ẹ̀dì ilẹ̀ fún olè níta tí ó ti gba àtọ̀ olè oyún àlè olè tó súnmọ́ ń ta bàbá rẹ̀ olè ni bóun ni ò sí ní jalè wọ́n sì tì mọ́ ọdẹpọ́dẹ lónìí ọ̀nà ìdá tí ò ní jalè ẹ̀jẹ̀ olè ni ẹ fi bí yóò jalè. àwọn ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi tí wọ́n máa ń ṣe fún yàn. ó ti yé. ìjọ yẹ kó wà láàrin ọdẹ náà. ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ wà láàrin ọdẹ pàápàá ara ọ̀rọ̀ tá à ń sọ ìwọ̀n ìdánilẹ́kọ̀ọ́ ni ọdẹ tó bá lọ gbẹ́ kó rí ẹran tí ó ta dájú kó tó yìnbọn èyí ṣe pé igbó ń rú bọ́yá ẹran kọ́ mọ̀ wá yìnbọn sí ọdẹ ò gbọ́dọ̀ yìn igbó lè máa rúwọ̀ báyìí kódà kéèyàn dàgbẹ̀dẹ̀ lẹ inú igbó ọdẹ ò gbọ́dọ̀ yìn níjọ́ kan nínú igbó lóko wa lọ́nà bá Ìbàdàn bẹ̀ yẹn ni mo dẹ̀gbẹ́ lọ mo ti ṣiṣẹ́ tán nínú oko mo wá ẹran lọ torí tí n bá ti sí ọ̀nà oko ìní fowó rẹ ná yé ń wá ọbẹ̀ tá a sè mo lọ jókòó nínú igbó àwọn ẹtú mẹ́mbẹ̀ mọ́mọ́ ń pẹ́ tú kọ̀lọ̀kọ̀lọ̀ lè dé ẹtú lè dé nínú òjò sí ni nítorí inú oṣù kẹjọ ni mo ṣiṣẹ́ tán nínú oko tí mo lọ jókòó nínú igbó èmi á máa pẹ́ tú bẹ́ẹ̀ mo lè pa kọ̀lọ̀kọ̀lọ̀ wọ́n máa ń pọ́n ọ̀yà lọ́sàn-án bí mo ti jókòó báyìí igbó sì lọ igbó ẹ̀ ń lọ ni ọ̀ ti gbó pọ̀ ń gbọ̀ ya mo ti jókòó tó 1 hour bí igbó ṣe ń rúbọ̀ nù bí igbó ṣe ń rúbọ̀ igbó sì bá mọ́lẹ̀ níbẹ̀ báyìí ni títàkùn gbogbo ẹ̀ bá mọ́lẹ̀ báyìí ni gbogbo igbó yẹn sáà ń rúbọ̀ igbó sáà ń rú tó bá yá yóò tó rú lọ bá tó bá yá yóò tó rú padà irú ẹ̀ náà wo lẹ́nà yìí irú ẹ̀ náà wo lẹ́nà yìí irú ẹ̀ náà wà ní tí mo bọ̀ tí mò ń sáà yọjú igbó òun tó rú lọ nítorí náà bẹ́ẹ̀ mọ̀ ń garùn irú ẹ̀ náà wà ní. ọdẹ gbọ́dọ̀ farabalẹ̀ àṣé ọmọ burúkú kan báyìí òun ló ti lọ wọnú igbó láti jìnnàjìnnà ló ti lọ wọnú igbó nínú òjò ní sì ń rákò bọ̀ nínú Akíntọ́lá nínú pàǹtí gbogbo ẹ̀ yóò lọ báyìí mọ̀sáà ń ta jẹ tiẹ̀ ẹran yóò yọjú ìwé ẹran wa ni ní ìrì níbi títí ń dọ̀bálẹ̀ bọ̀ tí ń rákò bọ̀ tí ń dọ̀bálẹ̀ àforí èèyàn tí mo rí lórí rẹ̀ mo ti nà mo sì náwó tí mo ti nà bán báyìí àforí tí mo rí mo ní kí ló ń wá kí òun wá gbìn ni mo ní orí rẹ̀ ó ti wú mọ́ ní agbárí wọ́n ń wá ìgbín mo ní olórí burúkú ọmọ pátápátá ni ọmọ àbáwa náà lọmọ yẹn
ó dùn mí níjọ́ náà mo oògùn sì bò mí tó bá ṣe pé ó ń takúta ni èèyàn pa sọnù gbóǹbẹ ni ẹnìkan ò sì lè rí èèyàn ò lè rí toró náà ti sọra rẹ̀ nù kò má dáko mú nǹkan kan lọ tàá pé yóò tiẹ̀ máa sá nǹkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ń sì tọ gbogbo inú igbó kì í sì ń rákò gbogbo ìtàkùn mì tí ò sí èkó tí ẹ̀ nà rówó ń rákò bọ̀ ni lábẹ́ igbó so ìdí tó fi yẹ pé wọ́n de orí tí ọba tanu bó ṣe lálẹ́ náà ọdẹ gbọ́dọ̀ farabalẹ̀ orí tí ọ̀tá kó tó tàbọn kì í ṣe pé bóyá ìgbẹ́ ń rúbọ̀ àbí mo rójú ẹran mo rú ẹran tó ọ̀tá bọ́n sí kéèyàn ó tó yìnbọn so ara àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó wà ń bẹ̀nu kéèyàn ó sì bó ẹran lórí ìtàkùté kọjá kìí ṣe tó bójú mu tàbí ọdẹ míì tẹ àbọn sí ẹran ìwọ wàá débẹ̀ ó pé ìwọ náà ti tàbọn mọ́ ìwọ lọ́pàá gbogbo ìyún ògùn ọ̀fẹ́ ìjàmbá ò jìnnà bẹ́ẹ̀. àwọn ọdẹ wọ́n máa búra èké ẹ fún wọn nímọ̀ràn lórí wọn. ọdẹ tí bá ń búra èké eléyìí èé ṣe ọdẹ gidi ò ní búra èké ọdẹ bá obìnrin ọdẹ sùn ní wọn bá ń wí ọyọ jẹ́wọ́ ni sọ bá sùn àbọ̀ bá sùn yóò kó ń bá sùn ni èyí ṣe pé kọlọ búra èké èyí tó bá búra èké ògùn ọ̀pá ni ògùn ọmọ kìnní kan góò lọgbọkọgbọkọ mọ ọ yàtọ̀ fún gbogbo òòṣà ibi tó pe ìwọ fògùn búra bó ń bá bọ́ bá sí èèyàn gbọ́dọ̀ búra èké o ògùn ọ̀fẹ́kè. ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ismaila Ògúngbèmí Àrá nílé bàbá Ìbàdàn. ó nọ́mbà yín gan. 070 31 05 31 83. lẹ́ẹ̀kan sí. 070 31 05 31 83. ọdún fi mí jẹ́ oyè bàbá àṣègùn nínú ẹgbẹ́ ewé Labáláyé Traditional Medical Herbalists of Nigeria. mo wá ń já ewé tí mo ṣe gbé ilé báyìí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ní Ìdòwú ní àìn ẹ wà òbí ẹ ní gbé ẹran ìdúró ń ga yìí o mo ní nítorí kélódé ó lẹ́yìn kò sí tọ́jọ́ ẹ yá gbé ẹ máa lọ nínú gbólẹ́ ti lọ yanjú ẹ láàrin ní kọ́mu ní ti yanjú kínni. mo ní sórí níbi àmì bàbá kan lẹ́lẹ́rùkọ́ bàbá wọn ni ó ti kú ti pẹ́ mo ní sórí níbi iwájú ilé bàbá ẹlẹ́rùkọ́ tó ti kókó ibi tí ń ti yẹn ẹran yìí níbi abẹ́ mángòrò yìí ni. ní ìkọ́ kò sí ẹ̀ lé mo ní ẹ lè yanjú ẹran ní mo ní àwàdà ló sí. mo bá pa ewé mo já ìgbìnrín mo bá gbẹ̀ràn lébẹ̀ mo bá ń kún sáwọn òmí gbà mo ti yarí mọ́ lọ. mo ní ẹja àwọn èèyàn àwọn ọgbọ́dọ̀ bá ní ẹjẹ wọn máa bú àwọn mo dé wọn ẹni tí ọba bú ọ kó bú ọ. mo bá wá gíjọ síbẹ̀ náà mo lẹ́yìn ti rí gíjẹ́ fi yẹn mo ní má wọ́ọ̀rì igi wọn kàn ọ́ lọ ṣẹ́gi wọn sàtàn mo yẹn ẹran gbẹ̀ngbà mo yẹn tí náà dùn dáadáa tó gbẹ mo sá dìde mo tún múra mo fi ẹran yẹn sọ ọ̀rẹ́ mi kan ìwọ ọ̀rẹ́ mi má bá ń fura sí ẹran yìí o èmi tó ń lọ sọ́jú ìlọ̀rọ̀ lẹ́bọ́yá ògùn ó tún ṣe wọ́n sá lọ ń padà rí nǹkan kan tí mo fi rí nǹkan kan ìbọn sí mọ́ mo fi dé bí a dé ọ̀rẹ́ mi tí mo gbé ẹran sọ ní àwọn ìyàwó ọ̀rẹ́ rẹ̀ mọ̀ tí wàá mú kan níbi oyè ẹran yìí olóyin kódà ìtàn ló mú rẹ̀ lóde tó mú mo ní ebi wọn ń lé mi bọ́kọ rẹ̀ ń lé mi ń bẹ̀ tó ń wá tó á lọ ọbẹ̀ tó mú níwẹ̀ kò sí nǹkan kan àtàfilẹ̀ ìgbà yẹn ni mo wá gẹ̀ẹ́tì pé abájọ tí ọkùnrin fi sọ akítì mi nù àṣé ó kórìíra ya ni òun lọ fà tákìtì yẹn fi sọnù. ìyàwó rẹ̀ tó wá mú ṣebí wọn fẹẹ ṣe jẹ náà ni. àwọn padà sí náà ni wọn padà sí ni èmi náà jẹ ń bẹ ọ la fi jẹ níjọ́ yẹn o. wọn èé jẹ akítì. mo rò pé àwọn ọpọ mọ̀ kórìíra ẹ̀ mọ̀ kórìíra rẹ̀ lójú ọsọ akítì yẹn nù wọn wá ń sọ létí bàbá kan pé o sì yin akítì kan ní orí kò mọ́ àkó wọn ló ń bi tó kéèyàn ti fẹ́ fẹnu sọ̀rọ̀ àwọn báyìí ń bẹ̀ straight ibẹ̀ lọ sáré lọ bàbá ní ẹ̀yìn lẹ́yìn bàbá nígbà táwọn ẹ̀dẹ́gbẹ́dẹ́ bẹ̀ nú ẹ̀rùn pé igbá orí rẹ̀ òun ló ń gbé ó ní ẹran ni mo ló tóbi bàbá ní igbá orí rẹ̀ ń bẹ ní àárín oko òun tó ń fi kọ́ gílẹ̀ ẹran yẹn kú dànù síbẹ̀. lọ́pàá ẹran ọkàn jẹ́ kó kú dànù. bẹ́ẹ̀ ni ẹran yẹn kàn kú dànù ni tí n bá mọ̀ ní fi tiẹ̀ ṣe n bá má gidi kí n bá wà lọ n bá wà kàn wọ́n pé kí ni máa dára mi láàmú sí mo ti wò pé tí n bá kúkú rí ẹran ìlé lè dàrú gan nígbà tí ìgbé máa ń sìn lọ. ẹran ńlá ni akítì ńlá ni akítì tó rí bíi kí ọkọ̀ dá fún ọ wà lẹ̀ gbólógbò ẹran ni ó tóbi
Ọlágbára o. èèmọ̀ mi ni pé nígbà tí n ní ìdágbé kí n kúkú lọ ká jọ wá wà á kúkú jọ gbé mi ẹ̀ náà ni. Ara àwọn ìrírí yín. Ara àrírí nù. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ògúngbèmí Àrà láti ilé bàbá Ìbàdàn, Ọ̀yọ́ Aláàfin. Fóònù nọ́mbà yín ńkọ́? 070 3105 3183. 070 3105 3183. Ṣùgbọ́n mo ti wà ní sáìtì ní Òkè Mògì. Ìbẹ̀lẹ̀ ń gbé. Òkè Mògì yẹn ni mò ń gbé. Ṣùgbọ́n family house bàbá Ìbàdàn ni.